I see a popular man of God, mo rí ìránṣẹ́ Ọlọ́run tó láàmìlaka, general overseer. olùdásílẹ̀ ìjọ ńlá. They are going to give him befitting burial. Ó máa fún ní ètò ìsìnkú tó dáa lọ́dún yìí. He's going to relocate, Ó máa jẹ́ Ọlọ́run nípè. and there will be initiation of others. Àwọn kan a ó sì fà wọ́n sínú òkùnkùn. I can mention the church, but that's not where I come from. Mo lè dárúkọ ìjọ yẹn ṣùgbọ́n a ò sọ fún mi kí n dárúkọ ẹ̀. Number what now? Ìkẹsàn-án. Now, a week before that person died, Ó máa ọ̀sẹ̀ kan sí ọjọ́ tí ìránṣẹ́ Ọlọ́run yìí máa kú. I will come out Mo máa jáde. and I will tell you, Màá wá sọ ẹni náà so àti that ìjọ you náà will prove it. kẹ́ lè mọ̀ wípé ìrànlẹ́ ń gbọ́ lóòótọ́ ni. látẹnu The wòlíì next one. Máyọ̀wá Number one. Olúwadéyìí. Ẹ já gbọ́ àwọn ọ̀ràn yìí délẹ̀ ká mọ ohun tó máa ṣẹlẹ̀ ní Ìkẹwàá là ń lọ 2024. báyìí. Children of God should pray. Number what? Okay. Children of God should pray against cost of things in the market. It will be Àwọn ọmọ more Ọlọ́run kí wọ́n gbàdúrà lòdì sí ọ̀wọ́n gógó nǹkan yóò tún wọ́n lọ́dún yìí. It will. Ó máa wọ́n. Your leaders want to pretend and brainwash you this year. Àwọn adarí yín wọ́n tó fẹ́ tàn yín kọ́ forí yín fágbọn. They will plan some things, try to make it that it's a lie. Wọ́n á gbin àwọn nǹkan kan, wọ́n á fẹ́ jẹ́ kó rí kó lójú yín bí kó rọrùn, kò ní rọrùn o. Now, mothers should pray and be sensitive because 2024, a lot of glorious ìrànlẹ́ ń child. gbọ́ I said it látẹnu last wòlíì year. Máyọ̀wá will be cut off. Olúwadéyìí. Ẹ já gbọ́ àwọn ọ̀ràn yìí Kí àwọn délẹ̀ òbí ká mọ ohun tó kí máa wọ́n ṣẹlẹ̀ ní ṣọ́ra kó sì 2024. gbàdúrà A gidigidi lot torí of pé glorious child will be cut off. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo la ó gé ẹ̀mí wọn kúrú. So, parents, pray with Psalm 91 for them. Ẹ̀yin òbí ẹ máa fi Psalm 91 gbàdúrà fún Psalm àwọn ọmọ yín. 28 for them. Psalm 28. Psalm 24. Psalm 24. This year, don't miss Psalm 24. Ọdún yìí rí wípé Psalm 24 òun jẹ́ bí oúnjẹ It's ni. one of the key. Ara àwọn kọ́kọ́rọ́. Number what now? Ìkejìlá. Now, I see a known Oba Mo rí ọba aládé tó láàmìlaka in Ekiti ní ìlú Èkìtì, relocating ilé tó wàjà this year, 2024. lọ́dún yìí. I will not mention. Mi ò ní dárúkọ. Number, Ìkẹtàlá. children of God should pray against fuel scarcity and increase in fuel. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ gbàdúrà lòdì sí ọ̀wọ́n gógó epo àti atúnlówó lọ́wọ́ àríra. Pray. Oh. Ẹ gbàdúrà o. Some people will fight dirty. Àwọn míì on wọ́n that ó fuel. jà lórí They will epo yìí. fight dirty. Wọ́n ó jà lórí epo yìí. Number what? Ìkẹrìnlá. Ìkẹrìnlá. I see strange judgment on this set of leaders, Mo rí ìdájọ́ which àjòjì has already lórí ayé. started, we started last year December. Eléyìí tó bẹ̀rẹ̀ nínú oṣù kejìlá So it ọdún tàbí continues tán yìí. Ó this tún year. tẹ̀síwájú. Your governors, Àwọn gómìnà yín, kings in Nigeria, àwọn ọba lórílẹ̀‐èdè Nàìjíríà, a lot of them will smell pepper. ìmí nínú wọn fara fẹnu fẹ́ra bí You know, abẹ̀bẹ̀. I told you in December, Ṣé wọn pé mo sọ fún yín nínú oṣù That- tó kọjá a governor, senator, they will be shake among them, and wípé gómìnà kan will wípé affect their seat. wípé ìrànlẹ́ yóò ń gbọ́ sọnù látẹnu wípé àwọn wòlíì kan máa ń Máyọ̀wá ṣe about Olúwadéyìí. the governor Ẹ já gbọ́ àwọn ọ̀ràn yìí délẹ̀ nígbà náà ká ni mọ ohun tó máa ṣẹlẹ̀ ní gómìnà 2024. Ondo ló agbára ṣì wà lórílẹ̀‐èdè Israeli. I see some country gathering up against Israel, Mo rí àwọn orílẹ̀‐èdè kan tí wọ́n ń gbára wọ́n ń kóra wọn jọ pọ̀ lòdì sí orílẹ̀‐èdè but Israeli. at the end, the power still remains in Israel. Ṣùgbọ́n lópin gbogbo agbára ṣì tẹ̀dó sí ilẹ̀ That Israeli. fight you see has not stopped. Ogun tẹ́rí tó ń ṣẹlẹ̀ yìí kò tí ì dúró. It is this year that Ọdún yìí the real one will come out. lẹ́ ó wá rí ogun nǹkan tá à ń pè lógun ní ilẹ̀ Israeli. Russia will part of it. Russia máa wà lára wọn. Iraq, Iraq máa wà lára wọn. Palestine, or what did they call it? Palestine. They will be part of it. Àwọn Palestine wọ́n wà lára wọn. There are deadly countries that will go for it. Àwọn orílẹ̀-èdè kan wọ́n ó lọ sí. Fight for freedom. It will be very massive this year. Mo In rí Nigeria, ìjà fún òmìnira tí ìnira yẹn bá pọ̀ ìjà yóò ṣẹlẹ̀ fún òmìnira lọ́dún yìí lórílẹ̀-èdè freedom. Nàìjíríà. Lọ́dún yìí Fight for lórílẹ̀-èdè freedom. Nàìjíríà ìjà fún òmìnira it will happen. ó máa ṣẹlẹ̀. And I've told you, Nigeria will begin to collapse from abroad.
mo sọ fún yín pé orílẹ̀-èdè Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní pín láti orílẹ̀-èdè aláwọ̀ ìrọ̀lẹ́ ń gbọ́ funfun wá látẹnu wòlíì Máyọ̀wá Olúwadèyí ẹ já gbọ́ àwọn ọ̀ràn yìí délẹ̀ ká mọ ohun tó máa ṣẹlẹ̀ ní 2024. 21. Yes, sir. Pray against war in Nigeria. ẹ gbàdúrà lòdì sí ogun Is a lórílẹ̀-èdè special- Nàìjíríà. It's different from the freedom. Eléyìí yàtọ̀ sí òmìnira tá à ń This sọ. war, Eléyìí the ogun only yìí thing that can allow it not to happen ohun tó lè dá dúró is three things. ohun mẹ́ta. Number one, Àkọ́kọ́, the cry of the righteous one. igbe àwọn olódodo. The remaining two, I will tell you in January 29. Méjì tó kù wọ́n sọ fún yín ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n Because oṣù kìíní January tí a wọ̀ yìí. 29 starts, something will happen in Nigeria. Nítorí pé Because the ogun náà war ni- will be rampant. torí pé ogun náà yóò ṣẹlẹ̀ o. You'll be hearing it in North, Ẹ máa gbọ́ hear it in Biafra. ẹ máa gbọ́ táwọn Biafra. Ogun State will happen. Ogun State yóò ṣẹlẹ̀ níbẹ̀. Lagos will happen. Ní ilẹ̀ You are in ìpínlẹ̀ Èkó yóò ṣẹlẹ̀. Ikorodu, Tó bá be ní careful. ní Ìkòròdú ṣọ́ra. Be what? ìrọ̀lẹ́ ń gbọ́ Ṣọ́ra, látẹnu kò bá wà nínú- wòlíì A week I Máyọ̀wá released prophecy Olúwadèyí about ẹ já gbọ́ Governor àwọn ọ̀ràn Sanwo-Olu. yìí Be délẹ̀ careful about ká mọ ohun tó bomb máa in ṣẹlẹ̀ ní Lagos State. Nígbà tí 2024. mo sọ wípé Was kí when the bomb happened in the gómìnà North. Sanwó-Olú kó ṣọ́ra fún They ìdúgbàmù. planned that bomb for 7 states in Nigeria. Wọ́n ṣe kíni bọ́ǹbù yẹn fún ìpínlẹ̀ méje But some of them, they Nàìjíríà. are watching us. Ṣùgbọ́n àwọn kan wò So wá. the Lagos one was killed. Ti ìpínlẹ̀ Èkó apaná And rẹ̀ it has not been buried. wọn ò dẹ̀ tí ì gbégbìn. They should continue to monitor till April Kí wọ́n máa ṣọ́ra títí di inú oṣù kẹrin ọdún because of that bomb. torí ìdúgbàmù It will yìí not happen in cantonment. kò ní ṣẹlẹ̀ ní It kàntómẹ́ǹtì will wọn. happen in somewhere in Ikeja. Ó máa ṣẹlẹ̀ ní Ìkẹjà. So we should pray against it. Ẹ gbàdúrà lòdì sí i. I see darkness, more darkness in Aso Rock. Mo rí Aso Rock tí òkùnkùn tún bo ibẹ̀ sí There is i. no light there at all. Kò sí ìmọ́lẹ̀ kankan níbẹ̀. So if you pray till next year, Ẹ gbàdúrà di ọdún méjì mẹ́ta sígbà tá a Aso wà. Rock is being sold to darkness. A ti ta ibẹ̀ yẹn fún òkùnkùn. So the person leading you is in darkness. Ẹni tó ń darí yín òkùnkùn ni. I see many rituals being exposed. Mo rí ọ̀pọ̀lọpọ̀ Ritualists, rather. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣoògùn owó tàbí From- àṣírí wọn Abuja, láti ìlú Àbújá, Lekki, Lẹ́kì,